sún oore rẹ̀. Ọba ògo. Kí ni màá fi sún oore rẹ̀ fún ọ? Ọba ògo. Kí ni màá fi sún oore rẹ̀? Ọba ògo. Kí ni màá fi sún oore rẹ̀ fún ọ? Ọba ògo. Nítorí Ìgbà tó ta mi ìmọ̀lẹ̀ ìwọ ló kọ́ lọ́gbọ́n. Ló jẹ́ kó mọ̀ báyọ̀ fẹ́ lèmi máa yọ̀ wọ́pọ̀. Àtìgbà yìí ni mo ti ń rògò rẹ̀ nínú ayé mi. Májó máa yọ̀ máa rá bàbá fún ọ. Ọba ògo. oore tí bàbá ṣe ò kó jọ mí lójú. Oore tí bàbá ṣe ò kó yà mí lẹ́nu. Oore tí bàbá ṣe ò kó jọ mí lójú. Oore tí bàbá ṣe ò kó yà mí lẹ́nu. Bàbá olóore ò ọpẹ́ ló yẹ ọ́. Kí ni màá fi súnmọ́ fún ọ o? Ọba ògo. Kí ni màá fi sún oore rẹ fún ọ? Ọba ògo. Kí ni màá fi sún fún ọ o ọba? Ọba ògo. kí ni màá fi san oore? Kí ni màá fi sún oore rẹ fún ọ? kí ló yẹ ká fi fọpẹ́ fọ́lọ́run ọba mi elédùà? Kí ni ọba tó gbénu wúdí aṣọlá, Ọba ògo. nítorí ògbénu adélébọ̀ ṣògo, Tàbí ìmọ̀lẹ̀ ìwọ ló kọ́ lọ́gbọ́n. ọba tó lè pa tẹ́nìkan ò lè jí, Máa yọ̀ wọ́pọ̀. Àtìgbà yìí ni ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. nínú ayé mi. Májó máa yọ̀ máa rá bàbá. májó mayọ̀ mara bàbá fún ọ ọba ògo. ọba tí ń gbénu wúndí aṣọlẹ̀. mo sọ mo ní ọba tí ń gbénu wúdí aṣọlá, ọba tí ń gbénu adélébọ̀ ṣògo, Tí ń gbénu rẹ̀ délé bọ́ ṣògo. ọba mi ọba aládé àlàáfíà, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta sánmọ̀ bí ẹni taṣọ. ìwọ la fògo fún lónìí o, Ọba tó ìwọ la yìn lógo lọ́jọ́ tòní. ẹ̀. ààrùn fáyọ̀ àfọpẹ́, Ọba aládé rẹ̀ láfíà. ọba tó pèsè jíjẹ, ó pèsè mímu, ó pèsè rírí ná, Olẹ́lẹ́ tí ń gbénu ó ń pèsè rírí lò. òkèèrè kí àjíǹkù ọjọ́ kúdà. ẹ jẹ́ ká ṣèbà fọba mi ìdùà, Rírẹ ni tí ò sún wọn ṣe. ọba mi tó tó rẹ ẹni tí ò sunwọ̀n ṣe. Màá fi sún oore rẹ bàbá. ẹ gbọ́ kí ló yẹ ká fi san oore olúwa mi ọba ìdùà. Kí ni màá tó o mú kí yín lẹ́ṣọ̀ọ́ lẹ́ṣọ̀ọ́ mú kí yín tológun sórí ètò tòní. gbogbo ibikíbi tẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. rẹ̀? mo kí gbogbo yín mi ò lólódì ẹnìkan. Àní kí ni màá fi sún? ewúrẹ́ tó wọlé tí ọ̀kọ́ nílé dẹran òmùsọ, Nítorí wípé Ìgbà tó ta àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò, ló jẹ́ kó mọ̀ báyọ̀ fẹ́ lèmi. èyàn dẹran àmúbọlé yá. Àtìgbà yìí ni mo ti ń rògò rẹ̀ nínú ayé mi. Májó máa yọ̀ máa rá bàbá fún ọ. Ọba ògo. gbogbo yín pátápátá ni mo kí mi ò lólódì ẹnìkankan. ìbà àwọn pásítọ̀ ńlá ńlá mojúbà, àwọn wòlíì mojúbà, àwọn ìmáàmù ńlá ńlá gbogbo yín ni mo kí, àwọn àáfàá àtàwọn ìyá táwọn ọba àmì ètò àgbé àṣẹlẹ ayé lé lọ́wọ́ tí wọ́n fi àtẹ̀wé àtẹ̀gbọ̀ tí wọ́n fi ń ṣe ọmọ aráyé lóore. gbogbo yín ni mo kí pátápátá ẹ kú iṣẹ́, ẹ kú àtàárọ̀ níbi gbé tẹ bá ti ń gbọ́ mi. bóyá ní nàìjíríà bí ilẹ̀ ti ń gbọ́ mi ni abẹ́ wà lókè òkun náà tẹ́ ẹ ti ń gbọ́ mi. mo máa ń sọ lórí ètò mo ní báwọn kan ṣe ń jí
bẹ́ẹ̀ làwọn kan ń sùn lọ́wọ́ àwọn kan wà lọ́gànjọ́ òru bẹ́ẹ̀ làwọn kan wà lọ́sàn-án àwọn kan sì ń múra àti sùn báyìí. gbogbo yín ni mo kí pátápátá. ẹ káàbọ̀ sórí ètò. ọmọ olójú Olódùmarè lórúkọ tèmi. orí bẹ́ẹ̀ oore tí bàbá ṣe òkun jọ mí lójú láyé. ọ̀rọ̀ ìṣítí lètò ètò lọ̀rọ̀ ìṣítí. ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. mi lẹ́nu lójoojúmọ́. bóyá nu mọ́tò lẹ́wà ni inú ọ́fíìsì lẹ́wà ni. bàbá ṣe òkun jọ mí lójú. ó yẹ ẹ̀sìn wá ń di ọjà yín náà lè ń gbọ́ mi. ibikíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi tàbí lẹ́ẹ̀ ti láǹfààní láti máa wò mí gbogbo yín ni mo kí. bàbá olóore. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi tẹ́ ń wò mí ẹ máa share sórí wọ́ọ̀lù yín. ọpẹ́ ló yẹ ọ́. bàbá olóore. ẹ jẹ́ káwọn tó kù káwọn náà lè rí. Elédùmarè ro ní búwọ́rẹ́. Wahab Adébọ̀wálé lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ darapọ̀ mọ́ mi lórí ètò abẹ́ líńkò ló tẹ̀lé. aláṣẹ láyé aláṣẹ náà. Stephen Ajífọlá láti kàtà ẹ̀ káàbọ̀ sórí ètò World Chess. Wahab Adéwálé Dípọ̀ Babánìdí ẹ̀ káàbọ̀. aláṣẹ lọ́wọ́. bàbá olóore. Ironborn Adéwálé Molólúwa Esther Kíkí Olúwa ẹ̀ káàbọ̀ sórí ètò. Ọlọ́nàdé Victor John Ajari Paul Williams World Chess láti Spain ẹ̀ káàbọ̀. Adénìkẹ́ Orímọládé. bàbá mi lò. Fọláṣadé Afnod ẹ̀ káàbọ̀ sórí ètò. bàbá olóore. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ó yẹ ẹ máa share sí wọ́ọ̀lù yìí. lórí búwọ́rẹ́ ọ̀rọ̀pẹ́ ló yẹ ọ́. ẹ jẹ́ káwọn tí wọn ò ní àǹfààní láti rí mi káwọn náà lè máa rí wò ní wọ́ọ̀lù yìí. bàbá ológun ọ̀rọ̀pẹ́. ẹ jẹ́ ká jọ gbádùn ètò tòní. bàbá olóore ọpẹ́ ló yẹ ọ́. má gbogbo ògo. má gbogbo ògo. ṣé ẹ mọ̀ wípé mo máa ń sọ lórí ètò. olúwa. má gbogbo ògo. má gbogbo ògo. mo níbi tá a bá ti rí ṣẹ̀kẹ̀rẹ̀ Èdùmàrè. tá a rí ìyá ìlú má gbogbo ògo. tá a rí dùndún gan tá a rí omele. ọpẹ́ ló yẹ ọ́. bàbá olóore. nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ kọjá májàdó. olóore ògo mò ń dúpẹ́. bàbá olóore ọpẹ́ ló yẹ ọ́. King Sunny Adé ni mo fi wọlé sórí ètò lónìí nínú àwo wọn tí wọ́n pè ní Grace of God. ọpẹ́ ló yẹ ọ́. Èdùmàrè ro nígbọ̀rẹ́ ọpẹ́ ló yẹ ọ́. bàbá olóore ọpẹ́ ló yẹ ọ́. ọlọ́run gbẹ́bẹ́ òràdúrà mi ọlọ́run gbẹ́. tó ẹ jẹ́ kí n tún lò báyìí ná. ṣé ẹ mọ̀ pé abala àkọ́kọ́ lórí ètò ìfàájì pẹ̀lú orin lọ́kọ̀ ọ̀jọ̀kan ni. mo kí alájà mi ọ̀wọ́n alájà ẹlẹ́ṣin mẹ́ta màmá tèmi ọmọ olójú Olódùmarè náà ni. màmá Túndé. máwo mi roro máwo mi roro. màmá mi lọ́jọ́ kọjọ́ náà mo kí yín. alájà ẹlẹ́ṣin mẹ́ta ni mò ń kí. máwo mi roro méjọ máa jí gòlò. máwo mi roro mé máa mú máa tó káàbọ̀. alájà àti bá mi sọ̀rọ̀ lónìí wọ́n nígbà wo la fẹ́ bẹ̀rẹ̀ ètò. máwo mi roro mé máa ṣọ máa jí jùlọ. gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ti sùn pátápátá tẹ́ ẹ torí ètò ọmọ olójú Olódùmarè tẹ́ ẹ sùn. àwọn tèmi ní Manila ní Philippines lọ́hùn. gbogbo yín ni mo kí láti Europe ni láti United Kingdom láti America láti Canada. wàríwá lóde wàríwá wà jẹ bẹ̀rù. ibikíbi yòówù tẹ́ ti máa gbọ́ mi. bẹ́ẹ̀ lásọdà jẹnà kú fojú ìṣẹwọ bọ. ẹ̀yin ni tèmi èmi ni tiyín. ọmọ olójú Olódùmarè ló wà lórí ètò tí mò ń fi ọ̀rọ̀ ìṣítí tí mo fi ń kí ọmọ aráyé nílọ̀. àgùdà wa ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ wa làwa ń jẹ. ṣé ẹ máa wọ ẹni tí mò ń lò yìí. ilé chief bọ̀rọ̀ gíní a máa ṣọ́rẹ̀ tirẹ̀. ṣé ẹ máa wọ ẹni tí mò ń lò yìí. bọ̀rọ̀ gíní ló ní tèmi.
àwọn kan rò pé Orlando Ọ̀wọ̀ ni mò ń lò àmọ́ ọmọ àjànàkú kan yìí yẹra. kọ́tà bọ́lá lé. ọmọ tẹ̀yà bá bí báyìí náà ẹ̀yà ní ìjọ àbẹ́ mọ́. ṣé kí n sọ orúkọ rẹ̀ fún yín? Kúnlé Orlando náà ni mò ń lò ọmọ bíbí inú Chief Dr. Orlando Ọ̀wọ̀ ni ṣe mọ̀ wípé bàbá kú náà ni òòṣà tá a bá sì ń sìn tá a bá ti ń lọ́mọ kékeré ìdí rẹ̀ òòṣà náà yóò di dandan kó parun gbẹ̀yìn bẹ́ẹ̀ náà ni àwọn àgbàlagbà máa ń sọ ẹ jẹ́ kí n tún jù sáfẹ́fẹ́ kẹ́ ẹ tún gbọ́yẹ̀ wò. bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ́ ń gbọ́ mi tẹ́ ń gbádùn ètò ẹ̀ dákun ẹ̀ mọ́ iṣẹ́ yàtọ̀ Kúnlé Orlando dèkẹ́ adébẹ̀ lórí olù. kọ́mọdé tí kò mọ bá a lò lòdù o. Kúnlé Orlando dèkẹ́ adébẹ̀ lórí olù. àwòkọ́ fẹ́ pè mí ó ní káyà tó kù kọ̀dà ákẹ́ jẹ́jẹ́. èmi gan ti dé mo gbóyin dé ẹ wá bù tọ́lá olókùrò lọ ká o dùn. mo gbára dé ẹ wá gbé yẹ̀ wò. ẹ mọ̀ wípé mo máa ń sọ pé ní ohunkóhun tí ẹ̀dá bá ń ṣe nílé ayé gbàgbé olókùrò lọ ká o. ká kọ́kọ́ fi tolúwa ọba báyìí ká fi síwájú. gbogbo ohun tẹ̀dá bá ń ṣe nílé ayé kí ni wọ́n tẹ̀mí sọ ní ìgboro. kò má dà bí ẹ̀dá bá ṣe yọ kẹ́lẹ́kẹ́lẹ́ nínú ìrìn àjò tó. Orlando àti túwọ́tú. níwọ̀n ìgbà tí ò bá ti dúró tẹ̀ síwájú torí wípé ayé fúnra rẹ̀ gan kò dúró. tó bá tiẹ̀ wọ súdíò ìbò lò. rántí wípé kì í ṣe wípé ayé ń yí nìkan ìyá aláya orí ya pa. àyíká rẹ̀ náà yí pẹ̀lú. wọ́n nígbà tó jẹ́ pé kìkìdá orin dá. àmọ́ tó o bá lọ dúró ayé yóò fi ọ́ sílẹ̀ sẹ́yìn ayé ò ní fi wá sílẹ̀ sẹ́yìn. kọ́tọ́kọ́tọ́ káàkiri. tó bá tiẹ̀ wọ súdíò ìbò lò ti fẹ́ lórí tó fẹ́ kọ́. ọlọ́run ọba náà ló di rẹwà fákùnkọ tí a. mo bá já wọn sí ẹ̀dá tí ò mọ̀ kú tètè bójú wojú ọ̀run. má lọ dúró wò ó. tí ò mọ̀ ṣàṣẹ́ ti yọ̀ lọ́bẹ̀. tó o bá ń bọ gbégbé má jẹun gbé sẹ́yìn kò lè rẹ̀. ṣẹ́ṣẹ́ ń gbòòdù tó jáde lẹ́nu mi. ṣé ẹ̀ ń gbóhùn tó ń jáde lẹ́nu mi ọmọ lójú Olódùmarè. èmi tó jẹ́ pé táláwùsá bá ti rí mi sẹ́rí kí wàá kàná pè mí. ẹni tó dúró fún ìgbà dáradára nígbà tí ayé ṣòro tọ́mọ Yorùbá bá ti rí mi wá lọ́mọ. yóò kábàámọ̀ nítorí wípé ìwádìí gan fi hàn wípé gbogbo ẹ̀dá tó bá ní làákàyè kò gbọ́dọ̀ rò wípé kò sí ìṣòro nínú ayé. tọ́mọ Yorùbá bá ó yẹ ká ní nǹkan lọ́kàn wípé jẹ́ kọrin lọ. ìṣòro yóò máa wáyé. àdánwò làwọn máa rí Ọlọ́run nípa àmì ìjọ àná. wárí dìsáínà kan lára mi wàá tún máa sọ̀rọ̀ báyìí wípé. mi ò tí ì lọ agbami ètò àmọ́ ọmọ bàbá. ẹ̀mọ̀ pọ́rọ̀ kì í tán lẹ́nu wa. mo kí yín lẹ́ẹ̀kan sí ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́. tó bá ti jẹ ti ká pè ní ìṣòro. àmọ́ ẹ ṣe àìsórí wọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ṣe ń wò mí gbogbo yín pátápátá náà ni mo kí. ábínibí yàtọ̀ sábìlìtì ìlànà bàbá mi mò ń tẹ̀lé. Ọlọ́nàdé Victor múrí ọ dúró déédéé. ìdájú ni mò ń ṣe. Kúnlé Orlando Ọ̀wọ̀ náà ni mò ń jù sáfẹ́fẹ́. jẹjẹ lọ sáré jẹ mọ́wọ́. ẹ kìlọ̀ fáwọn olórí ẹ̀yìn kọ́ máa forí sí àpáta.
ọmọ lójú Olódùmarè yín rèé ètò kan tẹ́ ẹ ti ń retí ọ̀rọ̀ ìṣítí lètò ètò lọ̀rọ̀ ìṣítí bó bá tó àkókò máa ṣí ojú òpó lẹ̀ nọ́mbà tẹ́ pè wá sí náà ti wà lójú òpó yìí ẹ̀yin ẹ ṣáà wo wọ́ọ̀lù ibi tẹ́ ti ń wò mí ẹ wò ké rẹ̀ téńté ẹ rí nọ́mbà tẹ́ pè wá sí láti fi dá ṣètò ohun tí màá ní kẹ́ dá sí màá jù sáfẹ́fẹ́ tó bá yá gbogbo bẹ́ẹ̀ ṣe ń pè mí wọlé tẹ́ ń fi text message ránṣẹ́ sí mi náà ni mo rí. a tún ti gbé tuntun jáde. àwọn alákọ̀ọ́rí máa máa kọ́ tèṣí a tún ti gbé tuntun jáde. mo sọ fàájì kẹlẹlẹ la wà lórí ètò. àwọn tèmi láti Japan tó yẹ kẹ́ sùn lọ́wọ́ ẹ̀sùn ẹ̀ káàbọ̀ sórí ètò. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò ní. ibi tá à ń lọ ò jìnnà ibi tá a fẹ́ yà náà ló pọ̀. ọlọ́wọ́n ọba ló dirí ẹwà fákòkò tiwa ẹ̀bùn tá a ní ọlọ́wọ́n ọba àmì ìdùà náà ló fi fún wa. níbi ká sọ̀rọ̀ tó lóye nínú. ọmọ tó kú tó ìbò tiwa. ká sọ̀rọ̀ tó ń mọ́pọlọ wá ká pèdè ara. Paluda pa ẹ jẹ́ kí n tún sáré ṣé báyìí náà mo ń bọ̀ lórí ètò iṣẹ́ mọ̀ tó mo sọ mo ní kìkì fàájì náà ni. ṣé a rí bí mo ṣe ń jù sí. mo máa ń sọ mo ní gbìyànjú láti fi àdúrà àti ohunkóhun tó o bá ń ṣe lọ́wọ́. àfojújù lẹ fẹ́ gbọ́ owó ẹ ṣe o. ohunkóhun tó o bá ṣe ń lé ayé gbàdúrà láti máa fi gbìyànjú láti máa fi àdúrà tì í. ìkọ́ni àfojújù. ìwé mímọ́ gan sọ onígbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. ṣé máa dùdù tàbí kọrí àfojújù tó máa dàbí ẹni tó ní oníkọlà jẹ́ ó ṣe o ọmọ Pétérù. bí ọlọ́run mi ọba ẹ̀dùn àkùbá kọ́ ilé náà òṣìṣẹ́ ń ṣe lásán ni. àfojújù ìfẹ́ sísẹ́ o. ẹ̀jẹ̀ lẹ́gbẹ̀ lẹ́yìn mi ẹ jọ̀wọ́ kí ló pè ní kúrẹ́tọ̀. olùdásílẹ̀. òní lọ́jọ́ ajé. mo ní kí ló pè ní. ọjọ́ 14 oṣù 11 nínú ọdún 2016. olúwa ṣínà pípẹ́s. bọ́dún yìí ṣe ń lọ sílẹ̀ àní bọ́dún lọ pẹ̀lú àṣẹ ọlọ́run bó ti kù díẹ̀ kọ́dún yìí parí. sọdálẹ̀ tẹ́lẹ̀ rí. àní bọ́dún lọ ẹ ṣàmì kẹ́ gbé tó àdúrà mi. rádaràdà wọn kò lè fọwọ́ aago sẹ́yìn mi. òní lọ́jọ́ ajé. rè ó kọ. ajé kò mọ wá. ọ̀ṣọ́ ni yọ. màmá àgbẹ̀ tí ń gbèrè pàdé olókùnmọ́ gbèrè pàdé olókùnmọ́ o. àlùkò tí ń gbèrè pàdé ọlọ́sàmọ́ gbèrè pàdé ọlọ́sàmọ́. àfojújù tó máa dàbí. ilé tèmi ọmọ lójú Olódùmarè ni kò máa gbére wá. ìkọ́ ṣe máa dùdù tàbí àti gbogbo ẹ tó ń gbọ́ mi pátápátá tẹ̀ ń wò mí. ẹni tó ní oníkọlà jẹ́ ó ṣe o ọmọ Pétérù. ajé kò mọ̀ fi lè yín ṣe bùgbé. iná peter tó láfojú. ẹ jẹ́ sàmì kí lẹ́yìn ṣe lọ́wọ́ tẹ bísí tẹ́ ẹ lè sàmì. ìfẹ́ sísẹ́ o. sáà Shina Peters ni wọ́n jù sórí afẹ́fẹ́ nínú àwo wọn tí wọ́n pè ní ace. bá bí mo ṣe sọ lọ́sẹ̀ tó kọjá ọjọ́ mẹ́jọ náà lẹ́tọ̀ ètò ọ̀rọ̀ ìṣítí a ti máa ń ṣera wa létí. àwọn kan sọ wọ́n pè mí wọ́n tẹ̀ mí sórí aago wọn ní ọmọ lójú Olódùmarè wọ́n ní ṣe mi ní sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ l'Amẹ́ríkà ni. wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ láàrin Donald Trump àti Hillary Clinton
àwọn méjèèjì ni wọ́n gbégbá ẹni tí yóò ṣe ààrẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Àmọ́ mo sọ fáwọn èèyàn mo ní kán ní sùúrù, mo ní àásọ tẹnu wa náà. Ọjọ́ 9 oṣù kọkànlá ọdún 2016 ó jẹ́ ọjọ́ mánigbàgbé pátá àtàwọn tó ń gbé l'Amẹ́ríkà. Ọjọ́ tí wọn ò lè gbàgbé ni. Right now, we are ready to play music, we are ready. Mo lọ́jọ́ mánigbàgbé ni. I say right now. Kí làwa náà rí sọ lé lórí? Gbogbo nǹkan tọ́lọ̀ ọba mi ìjọ abá ti dá dáradára báyìí ni. Mimi right now. Èmi nìkan kọ́ ni yóò ṣètò tèmi. Mo lálejò pàtàkì kan lórí ètò yìí lónìí. You want to play, you want to dance. Ẹni náà jẹ́ olóye, I want ó jẹ́ onímọ̀ pàtàkì to dance. nínú káyànnánà I want to play, ìbáṣepọ̀ láàrin ẹ̀dá. to dance. I want to play. Aba, let us dance. Àwọn tí wọ́n mọ̀ ti fún ti karahun ìgbín, Let us dance. ti fún tẹ̀dọ̀ ti karahun ìgbín náà ni wọ́n mọ̀. Lovers, Afrojuju is the latest. Is the latest. Nínú kí wọ́n ṣe àlàyé kí wọ́n yànnàná Dance, dance, dance. I forget your sorrow. Dance, ìbáṣepọ̀ láàrin ẹ̀dá. your sorrow. Èyí tí àwọn ilé ìbò àwọn ìpè ní social analyst. Jẹ́kájò, ìjọ Sàṣìnà Oya. Ṣé àmọ̀ tó báwa kan bá a bá fojú kan wo nǹkan, ẹlòmíràn á sì fojú mìíràn wò. Modu yẹn wá kó lè yé wọn. Ojú táwọn náà fi ń wo ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni. Ohun tó kọjú sẹ́nìkan ó kọ̀yìn sẹ́lòmíràn bí ìlú gángan náà ni. Aba, dance, dance, dance. I forget your sorrow. Jẹ́kájò, 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 jẹ́kájò. Ìjọ Sàṣìnà Oya. Oníwèrè lu wèrè o. Ẹjọ́. Abà Wọ́n ló fújì wọn. Ẹjọ́. Àwọn lápàlà wọn lápàlà wọn. Ẹjọ́. ṣe ń gbádùn pé ń lọ. Màá gbé àlejò náà wọlé lórí ètò yìí. Wọn. Ẹjọ́. Fúnra wọn ni wọ́n fẹnu wọn dárúkọ ara wọn. Aláwúrèdè làwúrèdè ẹ̀ o. Ẹjọ́. Ká fi ọ̀rọ̀ méjì mẹ́ta ká fi wá wọn lẹ́nu wò. Ṣínà l'Afrojuju ẹ̀ o. Ẹjọ́. Ìjọ Ṣínà. Ẹ dákun ẹ farabalẹ̀ kẹgbọ́ mi. Ẹ̀rọ Ṣínà. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa ṣí àyẹ̀ sórí wọ́ọ̀lù yẹn ìjọ torí Ọlọ́run. Afrojuju. Ìbùkún ni fún yín bẹ́ẹ̀ ṣe ń ṣí àyẹ̀ sí wọ́ọ̀lù yìí yẹn. Afrojuju. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí pátápátá. Èmi lè jó. Ìwọ lè jó. Èmi lè jó. Fàájì ń ṣàn lórí ètò. Ìwọ lè jó. Ìjọ Ṣínà. Ẹ̀rọ Ṣínà. Ìjọ Ṣínà. Ẹ̀rọ Ṣínà. Ṣínà. Alájà màmá mi ẹlẹ́ṣin mẹ́ta mo kí yín kí yín. Ọmọdé wọn ń lo ìjọ Ṣínà. Tó àlejò pàtàkì tí mo sọ pé wọ́n wọlé agodo wá. Wọ́n ń lo ìjọ Ṣínà. Àwọn náà ó darapọ̀ mọ́ wa láìpẹ́ yìí. Ìjọ Ṣínà. Tó àlejò náà ti wà lójú òpó. Ìjọ Ṣínà. Hello. 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 tó hello. Ẹ kú ojúmọ́ àbẹ́ ká alẹ́ àbẹ́ ká sàn bí tẹ́ ẹ wà ń bẹ̀ ni. Hello. Ẹ kú dédé àsìkò yìí náà là ń kíra wa. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ làgbà ń Ẹ kú kí. dédé àsìkò yìí o. Ẹ kú dédé àsìkò ni. Ẹ kú wájú làákàrà wájú ẹ̀rìn wá làákèrò ọ̀nà àbí. Bẹ́ẹ̀ni olóòtú ètò. Ẹ dákun ta ló ń bá wa sọ̀rọ̀ àti wípé ìlú ibo lẹ ti ń pè wá wọlé. Mo kọ́kọ́ fi àsìkò yìí kí gbogbo àwọn olólùfẹ́ ètò tó ń gbọ́ wa káàkiri àgbáyé. Àwọn náà ń gbọ́ yín. Síwájú sí orúkọ tèmi ní Àlàní Adé Olúyọ̀mádé ọmọ Ọ̀nàsànyà. Ọmọ bíbí inú ìlú Ìjẹ̀bú náà làwa náà, ọmọ Yorùbá sì ni wá. Láti Ìjẹ̀bú lọ́hùn.
ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàbọ̀ sórí ètò. mo ní onímọ̀ olóye tó dáńtọ́ tó mọ ti karahun tó mọ tinú ti karahun ti fún tẹ̀dọ̀ ìgbín ní. mo ní nígbà tí mò ń sọ lọ lórí ètò mo ní onímọ̀ tó dáńtọ́ nínú káyànnàná ìbáṣepọ̀ láàrin àwọn ọmọ ẹ̀dá nìyí gẹ́gẹ́ bí mo ṣe sọ lórí ètò. Torí nǹkan tí mo ṣe gbé yín wá sórí ètò lónìí tí mo fẹ́ kẹ́ bá wa dá sí ni wípé oríṣiríṣi là ń gbọ́ nípa ètò ìdìbò èyí tí wọ́n ṣe ní ọjọ́ kẹsàn-án ní oṣù kọkànlá ọdún 2016 ní ìlú Amẹ́ríkà lọ́hùn. Oríṣiríṣi là ń gbọ́ nípa rẹ̀ láàrin Hillary Clinton àti Donald Trump. Ṣé ẹ sì mọ̀ wípé bí èèyàn méjì bá ń dùn nǹkan ọwọ́ ẹnìkan náà ṣáà ni ó já sí. Àwọn èèyàn wá ní bó ṣe bọ́ sí ọwọ́ Donald Trump wọ́n ní àwọn ò faramọ́, àwọn kan ní Hillary Clinton ní àwọn sọ́pọ́ọ̀tì tó yẹ kó wọlé, àwọn kan ní Donald Trump wọ́n ní kinní kan lóríṣiríṣi láṣà ń rí. Àmọ́ torí nǹkan tí mo gbé wá sórí ètò lónìí ni wípé ká lè wípé ṣé àmọ́ wípé n tí ó kọjú sí ẹlòmíràn ẹ̀yìn ló kọ sí àwọn kan bí ìlú gángan àbẹ́mọ̀. Kí ni èrò ọkàn tiyín kí lẹ lè rí sọ sí nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Amẹ́ríkà bí Ọlọ́run ṣe ní kí Donald Trump kí ó gun orí àlééfà láti tukọ̀ Amẹ́ríkà fún odidi ọdún 4 mìíràn? Kí ni ẹ lè rí sọ? ẹkú ètò atọ́kùn. Ọlọ́run ọba ló ń ṣètò. Mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí orí ọ̀fẹ́ tẹ fún wa láti sọ̀rọ̀ lórí afẹ́fẹ́. Ẹ káàbọ̀. Ṣe rí ohun pàtàkì tí mo máa fẹ́ jẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n mọ̀ yálà àwa tí à ń gbé ní ìta àti àwọn ọmọ wa tí wọ́n ń gbé ní ìlú Amẹ́ríkà lórí àbájáde ètò ìdìbò tí ó ṣẹlẹ̀ ní ìlú Amẹ́ríkà láàrin arábìnrin Hillary Clinton tí ó jẹ́ aṣojú Democratic Party àti ọ̀gbẹ́ni Donald Trump èyí tí í ṣe aṣojú Republican Party kọ́kọ́ ìlú. Ṣùgbọ́n I will try to emphasize that we should all see the outcome as a lesson rather than a regret. Because to some people tá bá fojú inú wò it's just like a blow on their face which is supposed not to be. Tí a bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ yálà nínú ìlú Amẹ́ríkà tàbí káàkiri àgbáyé ni ó lérò wípé arábìnrin Clinton ni yóò já ewé olúborí. Àmọ́ ajídára ni ọba mi ò kí. Bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ó lè ṣe. When he says yes, who are we to say otherwise? Ìyẹn ni pé tí ó bá sọ wípé bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan kan tó lè question rẹ̀, kò sẹ́nibọ̀dì tó lè sọ wípé rárá. Bẹ́ẹ̀ ni olóòtú kò sí ẹni tó lè sọ pé rárá. Àwọn mùsùlùmí bọ̀ wọ́n ní mọ́yà ṣáù ni ọlọ́run ọba ṣe yòówù. túmọ̀ sí wípé ọba ṣe yòówù. àrà tó bá sì wù ló ń fi àwọn àbá ṣe yòówù ni àrà tó bá sì fún ló ń fi àwọn ẹrú ẹ̀ dá. Allahu Akbar. Lákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ kìíní atọ́kùn ẹ̀kọ́ kìíní tí mo fẹ́ ká kọ́ ni wípé nínú gbogbo ohun tí a bá ń ṣe ní ilé ayé. Bẹ́ẹ̀ni. Gbogbo wa pátápátá gbogbo àwọn olùgbé ètò yìí àti àwọn tó ń gbé wa ẹ jẹ́ ká máa fi ti Olúwa ọba síwájú. Ká máa fi ti Olúwa ọba síwájú. Ṣẹ́rí atọ́kùn síwájú ṣẹ́rí atọ́kùn máa gbé àkíyèsí àwọn èèyàn sí nǹkan kan tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀. It was noted that Kenneth Copeland, among other notable men of God, lay hand and pray for Donald Trump. If you love Shina music, say If you love Shina music and you really want to show, if you love Shina music, say Shina. If you love Shina music, raise your hand. If you love Shina music, let us laugh. If you love Shina music and you really want to show, if you
Introduction of music, let us dance. Ẹyin sweetie baby babe. A ní ká dátọ́ mi díẹ̀ ni o. Àlejò wa ṣì wà lórí òpó. Ẹ̀yin òrèké lẹ́wà obìnrin. Ọlọ́wọ́ bá mi ìdánwò ìyanu ni. Ẹyin sweetie baby baby. Ẹ̀yin òrèké lẹ́wà obìnrin. Ìkẹ́tẹ́ yẹn ló dá mi lọ́rùn jọ̀wọ́. Seida Àjàrà Òyìnlọ́lá láti Ghana ẹ káàbọ̀ sórí ètò àti Núkẹ́ Bùnmi Olúwa yóò ṣe ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá mi jíjọ Ṣínà Peters. Ẹ jíjọ Ṣínà Peters. Ẹ jíjọ Ṣínà Peters. Ẹ jíjọ. Balógun Ọládì púpọ̀ Ṣínà Peters. ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jíjọ Ṣínà Peters. Ẹ jíjọ Ṣínà Peters. Samuel Ọlánípọ̀ Òjó Princess Fat ẹ káàbọ̀ sórí ètò. Tó bá a ṣe ń sọ lọ. Hello mò ń gbọ́ yín bá a ṣe ń sọ lọ. Olóòtú ok ohun tí mò ń sọ lọ kó tó di pé ojú òpó ó já òun ni wípé ó dáa kí a máa fi tolúwa ọba síwájú. Ká máa fi tolúwa ọba síwájú. Tàbá wò ó ká fi tolúwa ọba síwájú mo sọ lẹ́ẹ̀kan síwájú sí mo ní Kenneth Copeland pẹ̀lú àwọn àlùfáà àgbà mo ní wọ́n dá ọ̀pọ̀ wọ́n gba àdúrà fún Donald Trump kó tó di pé wọ́n ti bẹ̀rẹ̀ campaign. Bẹ́ẹ̀ni. Mo ní besides mo ní the fear of God which is the beginning of wisdom does not allow Donald Trump to support same-sex marriage. Which Hillary Clinton supported openly. Ìyẹn ni wípé ìbálòpọ̀ láàrin ọkùnrin sọ́kùnrin àti obìnrin sóbìnrin. Exactly. Èyí tó lòdì sí àṣẹ Ọlọ́run. Ọlọ́run ò fọwọ́ sí rárá. Ó lòdì pátápátá sí àṣẹ Ọlọ́run tí Donald Trump ò dẹ̀ fọwọ́ sí tó náà òun ò ní support. Gbogbo alárántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Sódómù àti Gòmórà. Bẹ́ẹ̀ni. Kí ọkùnrin àtọkùnrin máa bára wọn lò pọ̀ Ọlọ́run bínú sí i lọ́pọ̀lọpọ̀. Bákan náà ẹ̀wẹ̀ olóòtú mo ń gbọ́ yín àgbọ́yé àwọn èèyàn ń gbọ́ yín. ètò bákan náà ẹ̀wẹ̀ ètò ṣẹ́yúnṣẹ́yún èyí tí arábìnrin Hillary Clinton yàn láàyò ó jẹ́ ohun tí ó jẹ́ wípé ọba mi òkè àràbà ibi tí àrìbìrà pátá tó kórìíra jáì nítorí pé bí ẹ̀sùn àpànìyàn ni ẹ̀yin èèyàn mi tí a bá fi ti Olúwa síwájú ohun gbogbo ti di ṣíṣe. Bíbélì sọ wípé ìbẹ̀rù Olúwa ó ní ìpìlẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ni. Exactly ọgbọ́n àti òye. Once we put God first we just need to do our part he will definitely do the rest. Ẹ wá jẹ́ kí n béèrè nǹkan kan lọ́wọ́ yín kó tó pé ẹ fojú òpó lẹ̀ ṣé kì í ṣe wípé torí wípé bóyá arábìnrin Clinton jẹ́ obìnrin àbí pé ìjọba àwọn ará Amẹ́ríkà wọn ò fẹ́ kí obìnrin kí wọ́n ṣe adarí wọn ṣé kìí ṣe pé torí ẹ̀ ni àwọn ni wọ́n ṣe fi bẹ́ẹ̀ dìbò fún lọ títí àbí kí lẹ rí sọ sí yẹn. Èmi ò lérò pé torí ẹ̀ ni gbogbo àná là ń follow trend yẹn lórí CNN ó lérò lẹ́yìn ó nàwọ́ lẹ́yìn àwọn obìnrin dẹ̀ tẹ̀lé so a lè sọ pé wọn ò dìbò fún Ọlọ́run ló kàn fi àjùlọ wọn gbogbo àwọn ẹ̀dá. Tẹ́ bá wo Donald Trump òun ni mo fi sọ wípé ẹ̀kọ́ kejì tí mo lérò pé àwọn èèyàn wa lè kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé tí àwọn ẹ̀dá bá ń gbìyànjú láti ga àbí láti gòkè oríṣiríṣi àtakò ni yóò máa wáyé. Pé oríṣiríṣi àtakò ló máa ń wáyé. Oríṣiríṣi àtakò tẹ́dá bá ń gbìyànjú láti ga. Ìyẹn nínú ìrìn àjò ẹ̀dá láyé. Àwọn èèyàn mi mo fẹ́ kọ́ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àtakò ni yóò máa wáyé àmọ́ a ní láti dúró gbọ́ngbọ́n kí a sì mọ ohun tí à ń ṣe. Eléyìí túmọ̀ sí wípé bó tilẹ̀ wù kí ariwo ọjà ti pọ̀ tó a ní láti tẹ̀síwájú nínú èròǹgbà àti ìgbìyànjú wa nílé ayé kí a má sì wo bí ariwo ọjà ṣe pọ̀ tó bó tilẹ̀ wù kó ti pọ̀ tó ká má wò. Undoubtedly you see that people yes bàbá mi. Kó tó di pé ẹ fi ojú òpó lẹ̀ látàrí nǹkan tó ṣẹlẹ̀ yìí l'Amẹ́ríkà kí ni ìmọ̀ràn tẹ́ ẹ fẹ́ gba àwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín ìmọ̀ràn tí ẹ lè gba àwọn èèyàn pàápàá àwọn tí ọ̀dọ̀ wa lọ́hùn láti bóyá Nàìjíríà ni àbí pé tí àwọn náà rò wípé òórùn kan bẹ́ẹ̀ yẹn
kò yẹ kó ṣẹlẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ kí ni àwọn ìmọ̀ràn tẹ́ ẹ ní fún wọn láti. ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ rí pé gbogbo àwa tí a jẹ́ ọmọ Nàìjíríà yálà àwọn tó ń gbé nínú Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ àbáwọn tó sì ń gbèrò láti lọ sí ilẹ̀ Amẹ́ríkà ló jẹ́ wípé aṣọ ara wa di ọ̀tá Donald Trump lójijì látàrí wípé ó sọ pé òun fẹ́ mọ odi yìí ìlú Amẹ́ríkà ká ẹ rí i pé lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lọ́kàn wọn ò balẹ̀ inú ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ wà látàrí pé wọ́n ń bẹ̀rù pé bóyá báwọn làwọn ṣe máa ṣe ọ̀rọ̀ àwọn sí báyìí o nígbà tí olórí ogun ti wọlé tí Trump ti wọlé ṣe rí gbogbo nǹkan tá a bá ń ṣe nílé ayé yìí ẹ jẹ́ ká máa rántí ọ̀la ẹ jẹ́ ká máa ẹ̀kọ́ pọ̀ lórí gbogbo nǹkan tí ẹ̀dá bá ń ṣe nílé ayé kó máa rántí ọ̀la. ká máa rántí ọ̀la nítorí pé èròǹgbà Donald Trump kò ń fẹ́ mọ odi èyí tó sọ ọ̀pọ̀lọpọ̀ wa di ọ̀tá Donald Trump. Most foreigners now becomes the enemy because ọ̀pọ̀lọpọ̀ inú wọn ò dùn pé ṣé màá dèrò lé lójijì ni. níjọ́ kìíní mo fẹ́ pe àkíyèsí wa sí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ìlú Nàìjíríà ní bí 30 ọdún sẹ́yìn. nígbà tí àwọn aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n panupọ̀ tí wọ́n ní kí àwọn ọmọ Ghana tí wọ́n ń wà àti jẹ àti mu ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní kó máa lọ sílé lójijì. Gbogbo àwọn tó jẹ ìjádùn fún àjọ tó jẹ́ clergy ń gbà yẹn kò sẹ́ tó dá sí. bẹ́ẹ̀ni lọ́dún náà lọ́hùn. a sì sọ pé apanupọ̀ a ní àforùn káwọn ọmọ Ghana máa lọlé òun náà ló dé yìí o. nítorí pé àwọn àgbàlagbà máa ń pa lówe wọ́n ní pé tí kìnìún tó bá ń gbé ọmọ tálákà tó bá ń gbé wọnú igbó lọ àwọn bọ̀rọ̀kì ní a máa ló gbé nǹkan burúkú kúrò láàrin ìlú olóòtú. àmọ́ tó bá ti gbọ́ ọmọ olówó báyìí tó gbọ́ ọmọ bọ̀rọ̀kì ní wọ́n á ní ẹgbàá wá èèmọ̀ wọ̀lú. nísìnyí à ń pariwo ẹ jẹ́ ká máa ṣe dáadáa nítorí ọ̀la. àwọn aláṣẹ wa náà kọ́kọ́ gbọ́nù nǹkan tó ṣẹlẹ̀. káwọn náà kọ́ gbọ́nù nǹkan tó ṣẹlẹ̀. àwa ń pariwo sí àwa ń sọ ń sì pé nǹkan tí Amẹ́ríkà fẹ́ ṣe yóò máa dà tí Trump fẹ́ ṣe yóò dà ọ̀pọ̀lọpọ̀ wa di ọ̀tá Trump. jáwa náà ti ṣe rí àbí àṣírí. ọ̀pọ̀lọpọ̀ Ghana ló àwọn the slogan then olóòtú ó ní wípé we want our job back Ghana must go. pé a fẹ́ ṣe wa padà. Ghana must go. ẹ ó dẹ̀ sí pé ní ilé ayé yìí Ọlọ́run ọba ọba ẹ̀dẹ́ ni ó ní a máa bẹ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ àti ìrọ̀kìnní títí dé ìkejì ẹ jẹ́ ká máa ṣọ́ra kí àwọn apàṣẹ legislative káwọn náà kọ́gbọ́n lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí tó táwọn máa ṣe òfin àbí táwọn máa pass bill tó affect ọmọlàkejì wa olóṣẹlẹ̀ sáwọn ọmọ tiwa náà sí gbogbo wa sorí kọ́ inú wa dùn nígbà tá a dẹ̀ lé àwọn Ghana padà tí ìlú wọn gbà yẹn gbogbo wa sọ pé yes Ghana must go they must go they must go ẹ jẹ́ ká ṣọ́ra torí ọjọ́ ọ̀la. tó nítorí àkókò wa ẹ ṣé adúpẹ́ tí a pè é sórí ètò tẹ́ ẹ dẹ̀ jẹ́ wa tẹ́ ẹ dá wa lóhùn fún àǹfààní àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò yìí ẹ dákun ẹ sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí fún wọn. ẹ ṣé olóòtú orúkọ tèmi ní Alani Adé Olúyọ̀mádé ọmọ Ọ̀nàsànyà. ó dà ẹ káàbọ̀ ẹ ṣé mo dúpẹ́ ṣé tá a bá tún padà pè yín lórí ètò ní ọjọ́ mi ṣé ẹ dá wa lóhùn. ní agbára Ọlọ́run olóòtú èyí lẹ́ẹ̀ máa wà wá àwa náà lẹ́ẹ̀ máa bá lágbára Ọlọ́run àlàáfíà ni gbogbo wa máa jọ wà ipò tó pa ọ̀kan nù wa àṣẹ Ọlọ́run àsìkèrè oko délé. ẹ ṣeun ẹ já máa bẹ́tò lọ. ọ̀gá mi pàtàkì Ọ̀yáwálé Akeem ẹ káàbọ̀ sórí ètò aṣímọ lówó Tajudeen. jọ̀wọ́ ìṣẹ̀lú ẹ. Princess Fat mo rí nǹkan tẹ́ ẹ kọ sí wa ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé. kébé ni wọ́n bá mójú kó jọ̀wọ́ ìṣẹ̀lú ẹ. nǹkan tó kọ sí nǹkan tí ó kọ wájú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gangan mo jẹ́ sọ lẹ́ẹ̀kan Princess Fat ṣé rí èrò ọkàn tí wọ́n òun ni wọ́n sọ yẹn. ìwọ pàdé mi èmi ní tiẹ̀ kọ́ ò má jàjà. èrò ọkàn olóòtú tí èrò ọkàn àlejò wa náà là ni àwọn náà sọ yẹn. Princess Fat tẹ bá ní nǹkan tẹ́yìn náà fẹ́ bá wa sọ ẹ lè pè mí sí orí nọ́mbà tó wà lójú wọ́ọ̀lù yìí yẹn
màá gbé live and direct so láti rí wípé bóyá ẹ̀yin náà ní nǹkan tẹ́ fẹ́ bá àwọn èèyàn wa náà sọ ìdí tẹ̀yin fi sọ nǹkan tí ẹ sọ ẹ lè ṣàmọ̀ wípé oníkálukú náà ló ń yànnàná èrò ọkàn àti ẹ̀kọ́ pàápàá jùlọ ẹ̀kọ́ tí àríkọ́ńbẹ̀ kì í ṣe wípé a wá láti jiyàn ẹnìkan dá ẹnìkan ò dáa ìyẹn kọ́ la wá ṣe lórí ètò nǹkan tá a kàn wá ni pé ẹ̀kọ́ ò la rí kọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ ṣé kan tí mò ń sọ yé yín. kó tó di wípé mo sáré sọ̀rọ̀ ìṣítí lónìí àròjọ musolókun ọjọ́ ti ń lọ àmọ́ àwọn èèyàn fẹ́ ká sáré sọ̀rọ̀ ìṣítí ó dá ọ̀rọ̀ ìṣítí tí mò ń bá lọ ní ọjọ́ mẹ́jọ ní ìjẹ́jọ́ tí mò ń sọ̀rọ̀ lọ lórí respect Dúpẹ́ Ọlábalógun Oyètúnjí. mo rọ́mọge tó rẹwà tó dúró sẹpẹ́sẹpẹ́ figure eight sẹpẹ́sẹpẹ́ figure eight. ọ̀gá mi ọ̀wọ́n Ọ̀yáwálé Akeem àwọn ti Gold FM lọ́hùn níléṣà ẹ̀káàbọ̀ sórí ètò mo kí yín. rẹwà tó dúró sẹpẹ́sẹpẹ́. mo rí yẹn dúró dáadáa. sẹpẹ́sẹpẹ́ figure eight. tó ọ̀rọ̀ ìṣítí tòní kí n sáré mu wá sí etí ìgbọ̀yìn kó tó di pé mo kásẹ̀ ńlẹ̀ ètò. ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ ní ìjẹ́jọ́ lórí ọ̀rọ̀ respect èyí tí a pè ní bíbọ̀wọ̀ fún ara ẹni. a ti sọ̀rọ̀ lórí kí a fira wa sípò ọ̀wọ̀. a ti sọ̀rọ̀ lórí orú ọ̀wọ̀ wo ni a fẹ́ kí àwọn èèyàn kí wọ́n fi fún wa. àti bí a ṣe lè di ẹni ọ̀wọ̀ láwùjọ. bí a ṣe lè ṣe tí àwọn èèyàn fi lè bọ̀wọ̀ fún wa. kí n sáré yànnàná rẹ̀ kí n parí rẹ̀ káfẹ́nu ẹ̀ gúnlẹ̀ síbì kan kó tó pa lọ lórí ètò. ẹ mọ́ gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wo kan tí mò ń ṣe yìí bẹ́ẹ̀ ṣe ń wètò yìí ẹ mọ́ iṣẹ́ ẹ̀ sórí wọ́ọ̀lù yẹn dákun ẹ jẹ́ káwọn tí ò tí ì rí wò kí wọ́n láǹfààní láti rí wò náà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. a fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ lórí ètò. a fẹ́ ká kọ́ra wa lẹ́kọ̀ọ́ ká ṣe ara wa létí náà ni. èyí tí mo fẹ́ sáré yànnàná rẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni bí a ṣe lè di ẹni ọ̀wọ̀ ẹni tí ayé yóò máa fi ọ̀wọ̀ fún nígbà gbogbo tàbí jẹ́ kí n sọ wípé bí a ṣe lè ṣe tí àwọn èèyàn fi lè bọ̀wọ̀ fún wa. gẹ́gẹ́ bí ọ̀dọ́ kì í ṣe nǹkan tó le fún un láti bọ̀wọ̀ fún ẹlòmíràn. mo ní kì í ṣe nǹkan tó le fún ọ láti bọ̀wọ̀ fún ẹlòmíràn. Adédèjì Nurudeen mo rí ọ dúró dáadáa ọ dúró déédéé Fádàǹsì Ọláyínká Olúmídé mo rí ọ. mo ní gẹ́gẹ́ bí ọ̀dọ́ kì í ṣe nǹkan tó le fún ọ ní láti bọ̀wọ̀ fún ẹlòmíràn. ṣùgbọ́n bí ìwọ ti ń bọ̀wọ̀ fún wọn lóòótọ́ o kì í gbà padà. ó ṣòro kó o tó rí irú ọ̀wọ̀ tó ń fi fún ẹlòmíràn láti gbà padà. irú ìṣòro bẹ́ẹ̀ lóye nínú ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan ló máa ń fà á. ìgbà mìíràn ẹ̀wẹ̀ torí wípé o jẹ́ ọmọ kékeré àti ọ̀dọ́ ó ṣòro fún àwọn àgbàlagbà láti bọ̀wọ̀ fún ọ kì í ṣe ẹ̀bi rẹ. àgbàlagbà ó mọ̀ jẹ́ ọmọdé náà lọ́mọdé ó sì mọ̀ jẹ́. Olúfẹ́mi Bello Olúbùnmi Kúkọ̀yí ẹ káàbọ̀ sórí ètò. mo ní aṣíwájú sì ní aṣíwájú ò mọ̀ jẹ́ nígbà gbogbo àmọ́ mo fẹ́ kó rántí nǹkan kan bó ṣe ń dàgbà sí náà ni iyì àti ọ̀wọ̀ tí wọ́n fi fún ọ náà yóò máa pọ̀ sí. ṣé o wá rí wípé o ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti àkókò tí àwọn èèyàn ò fi bọ̀wọ̀ fún ọ. ìwọ mọ̀ tọrọ mọ̀ sì bẹ̀bẹ̀ pé kéèyàn ó bọ̀wọ̀ fún ọ ohun tí ó mú wá yóò mú wá.
àwọn kan tí wọ́n ń bọ̀wọ̀ fún ní láwùjọ fún àpẹẹrẹ àwọn tí ayé ń wárìrì fún, àwọn tí wọ́n ń bọ̀wọ̀ fún ni àwọn tó jẹ́ wípé àwọn tí wọ́n ti gbé nǹkan takuntakun ṣe láwùjọ, àwọn tí wọ́n jẹ́ akọni tí wọ́n sì ti ṣe ohun mèremère, àwọn eléré ìdánilárayá, àwọn tí wọ́n di ipò òṣèlú mú, àwọn tí wọ́n wà ní ipò gíga, àwọn tí wọ́n jẹ́ onípò ńlá láwùjọ, àwọn tí wọ́n ṣe ìlérí tí wọ́n sì mú ṣẹ láwùjọ, àwọn ìlú mọ̀ọ́ká ènìyàn. Bí ẹ̀dá bá ṣe ń dàgbà sí náà ni yóò máa ní àǹfààní àwọn nǹkan wọ̀nyí. Àwọn ìgbésẹ̀ pàtàkì kan wà tí o lè gbé tí ó sì ràn ọ́ lọ́wọ́ láti dé ibi tó o fẹ́ dé àti láti dé ipò gíga láyé. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe àyè sórí wọ́ọ̀lù yìí náà, gbogbo yín ni mo kí. Ajet Fẹ́mi Olúọmọ, ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ máa ṣe àyè sórí wọ́ọ̀lù yẹn, ẹ dákun torí Ọlọ́run kí a má ṣe joyè mọ́tara ẹni nìkan. Ẹ jẹ́ káwọn ẹlòmíín náà kí àwọn náà láǹfààní láti máa rí wọ. Fún àǹfààní ẹ̀yin tí ẹ sọ wípé ẹ kì í mọ ìgbà tí n bá bẹ̀rẹ̀ ètò, tí n bá ti parí ètò ẹ rí nǹkan kan tí yóò gbé notification jáde, ẹ kílìkì ẹ, tẹ bá ti kílìkì ẹ, ìgbàkígbà tí n bá ti wà lórí ètò ẹ mọ̀ rí, yóò mọ̀ notify yín ní orí wọ́ọ̀lù yín. Tí n bá ti lè parí ètò ẹ rí ibìkan tí wọ́n kọ subscribe àbí notification sí, ẹ̀yin kan kílìkì ẹ, gbogbo ìgbàkígbà tí n bá ti wà lórí ètò ẹ mọ̀ rí mi wò. Ẹ ṣé. Jùmọ̀kẹ́ Bọ́lá Dennis Abi, ẹ káàbọ̀ sórí ètò. Tó mo ti yànnàná àwọn tí ó jẹ́ wípé ayé ń bọ̀wọ̀ fún láwùjọ, mo láwọn ìlú mọ̀ọ́ká ènìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì sọ pé bí ẹ̀dá bá ṣe ń dàgbà sí náà ni yóò máa ní àǹfààní àwọn nǹkan wọ̀nyí. Àwọn ìgbésẹ̀ pàtàkì kan wà tí o lè gbé tí ó sì ràn ọ́ lọ́wọ́ láti dé ibi tó o fẹ́ dé láyé, àti láti di ẹni tí ayé ń wárí fún, àti láti di ẹni tí ayé yóò máa bọ̀wọ̀ fún. Àwọn ìgbésẹ̀ yìí lè kéré lójú rẹ, àmọ́ tó o bá mú lò yóò ṣe ọ́ láǹfààní gidi. Àrẹ̀mọ Bọ́lárìnwá ọmọ Akérèlé, ẹ káàbọ̀ sórí ètò, ẹ mọ iṣẹ́ àìbẹ̀ ṣe ń darapọ̀. Sheriff Dean Sanusi Al-Istijaba, ẹ káàbọ̀ sórí ètò. Lára àwọn ìgbésẹ̀ tó o lè gbé láti rí wípé o di ẹni tí àwọn èèyàn ó máa bọ̀wọ̀ fún ni ìwọ gangan bọ̀wọ̀ fún àwọn tó ṣíwájú rẹ, bọ̀wọ̀ fáwọn tó wà láyìíká rẹ. Ìbọ̀wọ̀ fún ni lè pé méjì, kí ìwọ fúnra rẹ tó lè di ẹni tí wọ́n ń bọ̀wọ̀ fún. O lè jẹ́ aláàánú ènìyàn, ẹni tó ń fúnni nígbà gbogbo. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú nínú àkòrí méjì tó kọjá, bó o ṣe lè di ẹni tí wọ́n ń bọ̀wọ̀ fún láwùjọ. Bí o ṣe lè bọ̀wọ̀ fún ara rẹ tàbí kó fi ara rẹ sípò ọ̀wọ̀, àti bí o ṣe lè bọ̀wọ̀ fún àwọn tó jù ọ́ lọ. Mo sọ mo ní kì í ṣe ọjọ́ orí nìkan náà ni wọ́n fi ń bọ̀wọ̀ fún ni. Ipò wà ń bẹ̀, achievement gan wà ń bẹ̀. Oríṣiríṣi ọ̀wọ̀ ló wà tí a lè fi fún àwọn ènìyàn. Ó dá lé lórí bí àwọn náà bí wọ́n bá ṣe wà ní ibi gíga sí, tàbí bí wọ́n bá ṣe súnmọ́ ọ sí. Ọlájùmọ̀kẹ́ ó dábìrà ipò ọlá, ẹ káàbọ̀ sórí ètò. Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe, First Lady Olúwatósìn Àpèkẹ́, ẹ káàbọ̀. Mo ní ṣùgbọ́n gbìyànjú kó o rí wípé o fi ọ̀wọ̀ oníkálukú wọ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ohun kejì tó o tún lè ṣe tí àwọn èèyàn ò fi bọ̀wọ̀ fún ọ ni wípé jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé o lè yan nǹkan dáradára, jẹ́ kí wọ́n mọ̀ wípé o lè ṣe nǹkan dáradára. Gba ìmísí láti ṣe ojúṣe rẹ nínú ilé ni, láàrin ẹgbẹ́ ni, níbi iṣẹ́ ni àbí láwùjọ. Ṣe àwọn ojúṣe rẹ yìí láì ṣe wípé wọ́n sọ fún ọ pé kó o ṣe. Ṣíṣe àwọn ojúṣe rẹ yìí láì ṣe wípé wọ́n rán ọ létí láti ṣe nígbà gbogbo. Ìwà àti ìṣe rẹ pàtàkì.
òun ni ó sì ṣe àpèjúwe bóyá àwọn èèyàn ó bọ̀wọ̀ fún ọ. bó o bá fẹ́ sọ̀rọ̀ sọ ohun tó tọ́ àti ohun tó yẹ mọ àwọn nǹkan tí ó mọ̀ sọ jáde láti ẹnu rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá wà lọ́dọ̀ àti mọ ohun tó tọ́ àti ohun tó yẹ àti mọ ohun tó tọ́ àti èyí tí kò tọ́. ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni a ti mọ èyí tó dára àti èyí tí kò dára. láti di ẹni tí wọ́n mọ̀ bọ̀wọ̀ fún kì í ṣe nípa ṣíṣe ohun tí ó tọ́ nìkan bí kò ṣe wípé ká sọ ọ̀rọ̀ tó tọ́ àti tó yẹ jáde lẹ́nu. bó ṣe wù kó rí ẹ jẹ́ ká kíyèsí àwọn ọ̀rọ̀ tí à ń sọ tàbí tí ó ń jáde láti ẹnu wa. fi hàn àwọn èèyàn wípé o ní ìgbàgbọ́ pé ìgbésí ayé rẹ ṣe pàtàkì. ìwọ gan fi ara rẹ sípò ọ̀wọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀. jẹ́ kí ìṣesí rẹ kó yàtọ̀. Chris Bọ̀dé Àlùkò ẹ káàbọ̀ sórí ètò. Mọ́rẹ́nikẹ́ Òjó ẹ káàbọ̀ sórí ètò. Olúwatóyìn ẹ̀sìn. mo ní jẹ́ kí ìṣesí ara rẹ gan kó yàtọ̀. àwọn nǹkan tó ń ṣe lásìkò tó o bá free. orúfẹ́ èrò tí ìwọ gan fúnra rẹ tó ń rò sí ara rẹ. ìwà àti ìṣe rẹ bí mo ṣe sọ. àwọn nǹkan tó o nífẹ̀ẹ́ sí láti máa ṣe. Bọ́lá Fádàrẹ Tẹ́mi ẹ káàbọ̀ sórí ètò. bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ ẹ dákun ẹ máa share sórí wọ́ọ̀lù yín. Respect is reciprocal bẹ́ẹ̀ ni ẹ máa share sórí wọ́ọ̀lù yín. jẹ́ kí ìsọ̀rọ̀ sí rẹ kó yàtọ̀. jẹ́ kí bó ṣe ń múra bó ṣe ń wọṣọ láwùjọ jẹ́ kó yàtọ̀. gbogbo èyí ni àwọn ènìyàn ó mọ̀ wò tí wọ́n sì máa fi ọ̀wọ̀ fún ọ. òun náà ni ó sì ṣe atọ́ka irúfẹ́ ọ̀wọ̀ tí ìwọ gangan ń retí fúnra rẹ. tí a bá lè fi ara wa sípò ọ̀wọ̀, tí a bá lè bọ̀wọ̀ fún ẹlòmíràn tàbí fún ara wa, àwọn tó kù yóò bọ̀wọ̀ fún wa. ilé ayé gan yóò rọrùn láti gbé. kò ní sí ọ̀tá, kò ní sí jàgídíjàgan, bẹ́ẹ̀ ni kò ní sí ogun ajúnilọ náà. èmi mo jù ọ́ lọ, ìwọ ló jù mí lọ. òun ló ń dá wàhálà sílẹ̀ nílé ayé. King Saheed Òṣùpá gan wọ́n bá wa dá sétò. alájà màmá mi ẹlẹ́ṣin mẹ́ta àwọn náà ń bá mi dá sétò báyìí wọ́n ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí kò ní bàjẹ́ fún yín ìyá mi. ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló já. Isaac Adégbènrú ẹ̀gbọ́n mi láti Canada ẹ káàbọ̀ sórí ètò. Janet landlady mi ọ̀wọ́n. aṣímọ̀lówó Tajudeen. ọ̀làjúdé. David Flavour ọ̀la. ìdílé wa ọ̀làjúdé. ẹ máa share sórí wọ́ọ̀lù yìí bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. ìbílẹ̀ wa civilization ló já gbàgbé gbogbo tàdá ẹ̀ bá. mo ní bàbá bọ̀wọ̀ fúnra wa ilé ayé náà yóò rọrùn. jáná máa ń pè kàn ó ní fa. ṣe bí ọ̀làjú gan ló dé. wọn ló túmọ̀ sí tán. civilization. ló máa jẹ́ káwọn olùwà lè sọ́mọ́ wọn kọ́ wọn á bòmí sóòrù ní bá ti ń. èmi mo jù ọ́ lọ, ìwọ ló jù mí lọ tó ń dá wàhálà sílẹ̀ nílé ayé. ìyẹn máa kàn lé wọn ní kíyà. ẹ jẹ́ ká bọ̀wọ̀ fúnra wa. Prince Khalifa. bójọ́mọ̀ kọ́ bó bá sì jẹ̀ta lè àṣírí máa tú civilization ló jágbá ọmọ olójo lódùmarè mo sọ yìí mo dánu dúró ná. ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà. àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú rẹ̀ yóò dòdìdì. àṣà ìbílẹ̀ wa civilization ló já. níbi náà ni màá ti dánu lórí bíbọ̀wọ̀ fún ara ẹni. èyí tí olóyìnbó ń pè ní respect. ó máa ń ṣe kan fáyà tuntun ìyàwó àsìkí tó bá mú dèsì àrò tí ó níná wọn á wá ṣàdúrà fúyàwó sínú omi wọn á yómi tó ń mú yẹn dání látòrí lọ. láti bí ọ̀sẹ̀ mẹ́ta náà láti ń bá a bọ̀ tá a sì fi ẹnu rẹ̀ gúnlẹ̀ síbì kan lónìí. ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀.
tí n bá ní kí n tẹ̀síwájú ọ̀làjú dé. ilẹ̀ òkun àmọ́ sọ̀rọ̀ lọ́nà ìdílé ṣé àmọ́ gbọ́dọ̀ ò lè tán lẹ́nu tiwọn ìlàwọ̀ àgbàgbé mélòó la fẹ́ rò lẹ́yìn adé pè civilization ló jágbá gbogbo tàdá ìbá. ó yẹ ẹja ṣe fàájì lórí ká tó mọ́ King Dr. Saheed Òṣùpá lẹ̀ ń gbọ́ yẹn ọ̀làjú náà ló dé. ọ̀làjú ṣàlàyé ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìdìwé ọ̀làjú ṣàlàyé. Ọláyínká Ọláwùmí ọ̀làjú ṣàlàyé òyìnbó ló ṣèwé ìdìwé. General landlady mẹ́ka àbọ̀s bó ní Nàìjíríà tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàáfíà ní ẹtí fẹ́ta sílùú Paris àbí. mọ́rí gìtà ọ̀làjú ṣàlàyé. HRH Chilling Banks ẹ̀ka àbọ̀ sórí ètò mórí yẹn dúró. ó tó di ìpọ́n wá. bẹ́ẹ̀ ṣe ń darapẹ̀ dákọ̀ ẹ̀mọ́ iṣẹ́ ààrẹ. ti dáyé tipẹ́. ẹja kan lọ agbo fàájì padà. ó tó di ìpọ́n káwọn kú pàdé o. ẹja ní sáré ló báyìí náà bó lẹ́ ṣe rélé sí ti ń bá tún ní kí n jù báyìí. tí mo jẹ ní jandon roborobo tó lẹ́nu Jùmọ̀kẹ́ o. tó mo ti ṣí ojú òpó lẹ́yìn tẹ́ ẹ fẹ́ dá sétò. àkàrà dúdú mi tí mo jẹ ní jandon roborobo tó lẹ́nu Jùmọ̀kẹ́ o. kí lẹ fẹ́ dá sí lórí ètò yìí. kí ni mo ní ká ẹ pè wọlé fún kí lẹ lè dá sí. mo jẹjẹ mẹ́rin roborobo tó lẹ́nu Jùmọ̀kẹ́ o. òun ni wípé ọ̀nà wo lẹ́yìn túrò tí a fi lè bọ̀wọ̀ fúnra ẹni láwùjọ. àìlè jẹ mẹ́ta. ọ̀nà wo lẹ́rù tí a fi lè dẹni ọ̀wọ̀. roborobo tó lẹ́nu Jùmọ̀kẹ́. kí ni nǹkan tẹ́ ẹ rò wípé ó yẹ kí a ṣe ká fi lè dẹni ọ̀wọ̀ láwùjọ. kúrò lára oṣù. tó jẹ́ wípé mi gangan mi ò mẹ́nu bà. ó yẹ pé wọlé mo ṣí ojú òpó lẹ̀ +234 8159 májọ́ tàná. 101 773. ó wà lójú òpó ó wà níbi tẹ́ ẹ ti ń bá mi sọ̀rọ̀ yìí. náà lè ra o. ẹ pè wọlé ó yá mò ń dúró látọ̀hún náà. mo ní mélòó kankan lè. mo ti ṣí ojú òpó lẹ̀ fún yín. tó lára òun yọ òun lẹ́nu. bẹ́ẹ̀ fẹ́ kí wa náà ẹ pè wọlé kò sí wàhálà. májọ́ tàná kúrò lára oṣù. kòlòkò bá ń kó ṣe o. ògbọ́ bí mo ṣe ń wí dáńbò ìbúramọ̀ ní ìlú lọ́yìn. ṣé ẹ mọ̀ pé fàájì ò ní tán lọ́rọ̀ gbogbo wa. májọ́ tàná kúrò lára oṣù. Yẹ́misí Akíntọ̀mídé Málàolú ẹ káàárọ̀ níbi tẹ́ bá ti ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. torí kò fàtí bọ́m̀bọ́m fàtí bọ́m̀bọ́m. ẹ̀yin tèmi èrò wà lójú òpó mo rí yín ẹ dúró déédéé. torí kò fàtí bọ́m̀bọ́m fàtí bọ́m̀bọ́m o fàtí bọ́m̀bọ́m. májọ́ tàná. kò sí problem tẹ́ ẹ bá pè wọlé náà lórí WhatsApp ń bẹ̀. network bí táwa wà yìí dáa ó dúró déédéé kò síbikíbi tẹ́ ẹ ti pè wọlé tá à ní rí. ẹwìrì ọjà ọlọmọ jalolo jalolo. kílẹ̀ ti tọ́jà yìí sí jalolo jalolo. májọ́ tàná kúrò lára oṣù. kòlòkò bá ń kó oṣù. ẹgbẹ́ ọ̀ṣà yìí náà ń jóbi tẹ́ ẹ wà. ṣẹ́nu mọ́tò lè wà tẹ́ ẹ ti ń jó. fàtí bọ́m̀bọ́m o. ẹ̀yẹ́ ṣàwọn wo traffic light o. sísí ẹ mọ̀ jáná. fàtí bọ́m̀bọ́m o. fàtí bọ́m̀bọ́m. ẹ sì máa wà wọn lójú títì ẹ máa wà àwọn èèyàn o. sísí mi fàtí bọ́m̀bọ́m fàtí bọ́m̀bọ́m o. fàtí bọ́m̀bọ́m. bàbá ó fàtí bọ́m̀bọ́m fàtí bọ́m̀bọ́m o. fàtí bọ́m̀bọ́m. wọ́n ní àwọn Yorùbá lápapọ̀ ìjọba wa. tí wọn kì í ṣe kí ẹ mọ̀ pé ìjẹ́nà ó dàbí pé ẹ fẹ́ sọ̀rọ̀ kan. ó dáa jẹ́ bá lè pè wọlé ẹja wò. ìjọba wa lẹ́sìn jẹ́ ká jọjọ́. torí nǹkan tá a ṣe gbẹ́tò kalẹ̀ náà ni wípé ká lè kọ́ra wa lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ bí ìjọba wa lẹ́sìn. ká lè jọ sọ̀rọ̀ ìṣítí náà. àìkọ́ mi kú ya ká. fún ìṣẹ́jú belenja tó kù tí mo fẹ́ lò lórí ètò. kẹ́niyàn mọ́ òkú pé o jẹ́ ká jọjọ́. Àríyá Àìsàn Limited bẹ́ẹ̀ náà ni.
àwòtọ̀ lánàá ẹ̀ là. gbogbo ẹ̀yin tí mò ń wò lórí òpó yìí kì í ṣe gbogbo yín ló ṣe àyẹ̀wò torí mo rí àwọn tó ń wò mí mo rẹ́nu ìwọ̀nba àwọn èèyàn tó ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù bẹ́ẹ̀ bá ń gbádùn ètò ìlóòótọ́ ẹ ṣe ẹ̀ sórí wọ́ọ̀lù yín ẹ jẹ́ káwọn ẹlòmíràn náà káwọn náà gbádùn rẹ̀. farabalẹ̀ farabalẹ̀ máa mú jó. ẹ farabalẹ̀ farabalẹ̀. máa mú jó. farabalẹ̀ farabalẹ̀ máa mú jó. farabalẹ̀ farabalẹ̀. ẹ̀yin tèmi láti jèbá àmórí yẹn ẹ dúró dédé. ìjọba wà lẹ́sẹ̀. David Favour ọláọlá. Fádàhùn sí àbúrò mi ọ̀wọ́n. olórí Kẹ́mi Ajíbádé. ọ̀pọ̀ ọlọ́pàá àwọn èèyàn ni mo ń rí nígbà àkọ́kọ́ lórí ètò yìí. Inside your boat, inside my boat, inside my boat, inside our boat, put it in us. Hello. 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 ẹ bá wa yí nǹkan tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ yẹn yí sísàlẹ̀ díẹ̀ ẹ jọ̀ọ́. ó yá mò ń gbọ́ yín. Hello. mò ń gbọ́ yín. Àníkẹ́ olóòtú Àníkà dá sí ètò ni o. kò sí wàhálà ẹ̀yin náà ló lètò. ṣẹ́rí mo fẹ́ pè yín sí àkíyèsí kan tí arábìnrin Janet tí wọ́n mẹ́nu lé. tí wọ́n mẹ́nu bà. tẹ bá lè mẹ́nu bà lọ́jọ́ iwájú lórí àwọn ọmọ Yorùbá. bẹ́ẹ̀ni ní agbára bẹ́ẹ̀ni tó ní kìmí tó lágbára ni. ó ní kìmí tó lágbára ni. lágbára ni. ó dà á fi nítorí pé kò sí àkókò púpọ̀ fún wa mọ́ ó dà pé àáfin yẹn ṣe another topic fún ọjọ́ mi àmọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe rán wa létí náà kò sí wàhálà Janet láńlẹ́dì mi ọ̀wọ́n láti Paris lọ́wọ́ ni wọ́n ti mú yẹn wá kò sí wàhálà á tún wáyè tá a fi yànnà náà ìbáṣepọ̀ láàrin àwọn ọmọ Yorùbá àbí òun náà lẹ́ ń sọ àbí. Hello wọ́n ti lọ. Inside your boat, inside my boat, inside my boat, inside our boat, put it in a straight manner. Májọ́ta náà kúrò lára aṣòkòlòkò bá ń gòṣe. Àríyá unlimited náà ni. Ijó 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 ijó. gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣètò lónìí pátápátá la kí. Ijó mi ò lólódì ẹnìkan. májọ́ta náà kúrò lára aṣòkòlòkò bá ń gòṣe. Blọọkì ń déyà. Májọ́ta náà fàájì ló ń sàn lórí ètò ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀ ètò lọ̀rọ̀ ìṣítí. sẹ́mi ọmọ yẹn ọmọ lójú Olódùmarè máa mú wá sí etí gbọ́ yín. One man black in a combination. Come to give the people a little inspiration. That's why we're playing this song legacy to set an example for those behind we. So wave up on your hand, wind your body. You love the king of food, just shake your body. Oh, in a stop talk about. mo kàn mọ́mọ́ fẹ́lẹ́ ilẹ̀ fún yín kẹ́ máa enjoy yẹn ni. Something to remember way. Ọmọ bọ̀lá ọ̀hún ayé. Ògbà ohun tí mo ń ná. Lẹ́gẹ̀sì gangan. Kí ló ń jẹ́ lẹ́gẹ̀sì gangan? Bọ́lámọdé ládùúgbò ẹ̀ ọ́. Tó bá ń sá. Legacy lẹ́ ń gbọ́ yẹn. Ọ̀lẹ́gà. Wàsíù Àyìndé Marshal K1 the ultimate. Lẹ́ẹ̀ń ayé. Ìyàfọwọ́ gbé so. orin náà ti pẹ́ bọ̀ tó make sense. Ẹ̀yìn ló bẹ̀ á kú kọ́. Ẹ má bójú pọ̀ mọ́dé rẹ̀. Isaac Adégbèrú ẹ̀gbọ́n mi láti Canada. Bábọ́dé ni ó. ètò tó yàtọ̀ náà ni. Àwọn ọmọdé ni ó. Padà bá. ẹ̀yin náà yàtọ̀ ẹ dúró déédéé. Ògbà ohun tí mo ń bínú. Olúwatóyìn SA Ọ̀làrẹ̀wájú. lóòótọ́ lẹ pẹ́ díẹ̀. Wẹ́rẹ̀ o. àmọ́ ẹni pẹ́ dé ṣọ́ọ̀ṣì náà borí ọ̀fẹ́. ẹ ṣe àìsórí wọ́ọ̀lù yín kẹ́ lè wò ó. Ọmọ ẹ̀ o. Lẹ́gẹ̀sì náà rẹ̀ o. Lẹ́gẹ̀sì náà rẹ̀ o. Lẹ́gẹ̀sì náà rẹ̀ o. tó Lánàá o. Ọkọ̀ lábẹ́ mi. Legacy náà ni mo fi ń ṣe lọ lórí ètò lónìí. Ẹ má bójú pọ̀. kò sí nǹkan tó wá sí ìbẹ̀rẹ̀ tí lópin. Ẹ
ẹ̀yìn lọ́dà kún kọ́. agbẹ́ṣe tá agbẹ́rẹ́ ilé àlùkò ṣe tá àlùkò rẹ̀ ilé ìgòsùn lékeleke bí ṣe tó máa mú rẹ̀ ilé ìkẹfù. wọ́n dàgbà mo lè ní o. títí dọjọ́ mẹ́jọ tá àtúmọ̀ pàdé lórí ètò. ọmọ lójú Olódùmarè eyín rẹ̀. ẹ mọ́dọ̀ rí kẹ́ṣẹ́ àìsí wọ́ọ̀lù yín bẹ́ẹ̀ ṣe ń jọ ẹ̀yìn. àìsí ìkàdégbèrò ẹ̀ṣẹ́ àì. ọmọọba Tóyìn Ọ̀jẹ́lẹ̀yẹ ẹ̀ṣẹ́ àìsórí wọ́ọ̀lù. Ọláyínká Ọláwùmí ẹ̀ṣẹ́ àìsórí wọ́ọ̀lù. ètò yìí máa wá sí etí gbọ́ ní gbogbo ọjọ́ ajé every Monday 3 p.m. Nigerian time ẹ calculate ẹ̀ ní táìmù tẹ́ ẹ bá wà lọ́dọ̀ yín lọ́wọ́. pípẹ́ ọ̀làbalógo yìí tún jí ẹ̀ṣẹ́ rẹ̀ gbogbo yín ni mo kí pátápátá ẹ káàbọ̀ tá a jọ ṣètò lónìí oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ ṣe ẹ̀yin tẹ́ ẹ bá mi jẹ́nà ẹ̀kọ́ àìròjù. ó dàbí mọ́tì lọ àmọ́ wọ́n ti ń ṣẹ́jú sí mi ní yàrá agbára lọ́hùn. Ridwan Yusuf ẹ mọ́ gbàgbé kẹ́ṣẹ́ ẹ̀ sórí wọ́ọ̀lù. ẹ tún pàdé mi lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́hùn. ọmọ olójú Olódùmarè yín rèé tí mò ń fi ọ̀rọ̀ tí mò ń fi ṣe ìkìlọ̀ sétí ọmọ aráyé. kí Ọlọ́run ọba mi Èdùà ó dá gbogbo wa sí Búsàrí Mútíù Gbénga àti àwọn tí mi ò lè dárúkọ wọn náà kún Ibùsọ́lá Ṣónúbí Mútíù Ìsíákà ọ̀gá mi ọ̀wọ́n gbogbo yín ni mo kí pátápátá tẹ́ bá mi ṣètò lónìí. Aláàjì Àyíǹda. Aláàjì. ẹ ní fi mí ṣàwátì èmi náà ò ní fi yín ṣàwátì. ẹ jẹ́ ń sáré gba ìpè kan iná kí n tó mọ̀ lọ. hello dìkọ̀là. hello ta ló ń sọ̀rọ̀ níbo lẹ ti ń pè. Janet ẹ káàbọ̀ sórí ètò. ẹ kúrò lẹ́ o. kí lẹ fẹ́ láti Paris lọ́hùn kí lẹ́yìn tẹ́ ẹ fẹ́ sáré bá wa sọ kó tó di pa kúrò lójú òpó. ok nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé mo ní ó yẹ kí a sọ̀rọ̀ lé lórí wípé àwọn Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé kí ni nǹkan tó fà á tó jẹ́ pé kì í wà sincere sí ara wa. ọ̀rọ̀ ńlá lẹ sọ àmọ́ torí àkókò wa tó jẹ́ pé ó ti kọjá lọ báyìí tó bá di ìgbà mìíràn lágbára Ọlọ́run àmọ́ a fi sínú rẹ́kọ̀dù wa náà ó bá di ìgbà mìíràn a sọ̀rọ̀ lé lórí a wò nǹkan tí a bá lè ṣe lé lórí kò sí wàhálà ìṣe àdúpẹ́ ṣé ń gbádùn ètò ní Paris lọ́hùn. à ń gbádùn. ẹ ṣe àìsórí wọ́ọ̀lù yín kẹ́ jẹ́ kí àwọn èèyàn wá ń bẹ̀ náà káwọn náà lè rí wo. à ń ṣe òkè kò sí problem a máa ṣe é lọ. ẹ ṣe àdúpẹ́ gbogbo ilé ń kọ́ ṣàlàáfíà lẹ́wà. àlàáfíà ni gbogbo ilé wà o. ó dáa ó dàbọ̀. ó dàbọ̀. Alájà Fọláṣadé Ọláléwájú afárí ogun ẹ káàbọ̀ sórí ètò tó ìmọ̀ fèyí ṣèlọ́nà Gbẹ́ngà Olúṣèyí Ṣókọ̀yà ó dàbọ̀. bí tó bá wà lọ lẹ́sẹ̀ wọn ni bọ̀bọ̀ ti bọ́ tiẹ̀ o. bí tó bá wà lọ lẹ́sẹ̀ wọn ni bọ̀bọ̀ ti bọ́ tiẹ̀ o.